ẹ̀yin náà wá wò ó èṣúrú ṣàṣejù tẹ́ lọ́wọ́ níyàn. ẹ wò ó bí K1 The Ultimate ṣe tẹ́ ní gbogbo àgbáyé pátápátá ó mà ṣe o. ọ̀sìn rántí Fìràhónà ọ̀sìn rántí Fìràhónà ọlọ́run mọ̀mọ́ jẹ́ àtẹ́ níbi tí gbogbo èèyàn ti fẹ́ràn wá. ẹ nílẹ̀ o ẹ wò ó tẹ́ kódà ó fàṣẹ tẹ́dí ìgbéraga ṣèbí wọ́n lọ kúkú ní ìgbéra sánlẹ̀. gbogbo yín tí ń wọ ètò yìí ẹ mà níkẹ́ tọmọtọmọ taratara tọkọtọkọ tayátayá ẹ mà níkẹ́ ìgbéraga òun ní ìgbéra sánlẹ̀. ẹ̀yin náà wò ó bárakù yìí ṣe tẹ́ ẹ̀wù àríkúyẹ̀rí ọkọ̀ bàálù fẹ́ gbéra àríkúyẹ̀rí yẹ̀rí kúkú o. ó mọ̀ dáa kéèyàn níwà tútù kéèyàn lẹ́mí ìrẹ̀lẹ̀. ẹ wò ó láwọn àwọn àáfàá ganu ẹni bá ti ń sọ̀rọ̀ sáwọn àáfàá ti ń sọ̀rọ̀ sáwọn òjíṣẹ́ ọlọ́run ẹ ti mọ̀ pé gbéraga wọn pọ̀. bẹ́ẹ̀ bá wò ó títí dé ìparí ẹ̀ẹ́rì bìtáríkù yẹ̀rí ti sáfúkú o. ńgbà bàálù fẹ́ gbéra àríkù yẹ̀rí sáfúkú. ọlọ́run mọ́mọ́ jẹ́ tẹ́ níbi àyè tí ń fẹ́ràn mi. ó dákọ́dà ó ṣàtẹ̀mọ́dì abẹ́ ti sùn ní orúwẹ̀ irú àkókò ìkọ́ ẹ wò dé parí ẹ rí wípé ọgbọ́n ńlá ń bẹ ń bẹ.